kí n káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá láti orí ayélujára. Ṣògorẹ́nìkejì Abíọ́nà lórúkọ tèmi. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá, ìjọba orílẹ̀-èdè United Kingdom ti sọ wípé káàdì ìwé àṣẹ gbígbé lùlù wọn èyí tí wọ́n pè ní BRP yóò kúrò ní àfọwọ́dìmú sí òní díjítà, wípé àwọn àlejò tí wọ́n ń bẹ ní orílẹ̀-èdè náà kì yóò ní àǹfààní sí káàdì BRP àfọwọ́gbà mọ́ bí kò ṣe ti orí ayélujára díjítà bẹ̀rẹ̀ láti ọjọ́ 21 oṣù kejìlá ọdún tí a wà nínú rẹ̀ yìí. Akọ̀wé ìpolongo orílẹ̀-èdè ọ̀hún Rose Graham ló sọ eléyìí di mímọ̀. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án, ìlúmọ̀ọ́ká òṣèré àti agbóhùnsáfẹ́fẹ́ Bíọ́lá Adébáyọ̀ ló ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ẹlẹ́yinjú àánú lórí ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe ìrànlọ́wọ́ owó fún òṣèré àti adẹ́rìn-pòṣónú Tókunbọ̀ Marvins láti lè gbé sinimá tuntun jáde. Bíọ́lá Adébáyọ̀ ló ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún Tókunbọ̀ Marvins lórí ètò rẹ̀ Talk to Be tí ọkùnrin náà sì ṣe àlàyé lọ́pọ̀lọpọ̀ ohun tí ojú rẹ̀ rí, wípé orúkọ nìkan ló ń bẹ, wípé àti rówó àti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kì í ṣe ohun tó rọrùn rárá, tó sì sọ wípé òun nílò ọ̀pọ̀lọpọ̀ ìrànlọ́wọ́ owó. Ní báyìí léyìí tí ó mú kí gbajúgbajà Bíọ́lá Adébáyọ̀ máa lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fún àwọn ẹlẹ́yinjú àánú wípé ẹnikẹ́ni tí ó bá wà ní ipá rẹ̀ láti ṣe ìrànlọ́wọ́ owó fún Tókunbọ̀ Marvins lè bẹ̀rẹ̀ sí ní kàn sí bàbá náà nítorí pé ó nílò rẹ̀ lásìkò yìí. Ẹ wo díẹ̀ nínú ẹ̀. It's not about being good. We have two major problems in this industry. Two. One is the caucus. My late boss promised to give me money to produce a movie. Unfortunately, my boss stopped picking my call, and I've already picked a date. So it was a man that just called me one day and said, "Boy, I'm shooting Monday. Today is Saturday. Are you not shooting again?" I still want to shoot, but there is no money. I said, okay. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ, gbajúmọ̀ akọrin àti agbóhùnsáfẹ́fẹ́ Yínká Ayéfẹ́lẹ́ ló ti ń fi ayélujára rẹ̀ kí òṣèré Táwà Ajíṣefínní kú oríire ọmọ tuntun. Bí a kò bá gbàgbé wípé nílọ́lọ́ yìí ni Táwà Ajíṣefínní bímọ tuntun tí ariwo ayọ̀ sì gba gbogbo orí ayélujára kan wípé a ti bímọ o láti ẹnu àwọn òṣèré, àwọn mọ̀lẹ́bí àti àwọn ọ̀rẹ́ gbogbo. Ní báyìí, Ayéfẹ́lẹ́ pẹ̀lú ti darapọ̀ láti ṣe àtúntẹ̀ fọ́nà fídíò kan èyí tí Táwà Ajíṣefínní ṣe lásìkò tó ń bẹ nínú oyún sórí ìtàkùn ayélujára rẹ̀ lásìkò tí arábìnrin ọ̀hún jó sí orin gbajúgbajà akọrin Yínká Ayéfẹ́lẹ́ ìtọ́wò ládùn ọbẹ̀. Mo dúpẹ́ o bàbá mi ò bóyá èmi tí wọ́n bá sàkánú mo wá dẹ́ni àjítànà wò fún ara. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje, ìlúmọ̀ọ́ká akọrin ẹ̀mí Bùnmi Akínàánú Omijé Ojú Mi ló ti ṣe àtìlẹ́yìn tó lọ́rìn fún ọ̀dọ́bìnrin akọrin ẹ̀mí Tolúwaṣẹdọ̀lápọ̀ nípa pípolongo orin ẹ̀mí rẹ̀ tuntun èyí tí ó pè ní Ẹ Bá Mi Kí. Omijé Ojú Mi ṣe àlàyé nínú fọ́nrán fídíò ọ̀hún wípé òun kò dá akọrin ẹ̀mí Tolúwaṣẹ mọ̀ rárá, ṣùgbọ́n orin rẹ̀ jẹ́ èyí tí ó dára púpọ̀ tó sì ru òun sókè. Ẹ gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ Omijé Ojú Mi. Bàbá mi ni o, bàbá mi ni. Bàbá mi ni o, bàbá mi ni. Oníkẹ̀kẹ́ iná. Ẹ wo, ẹ jẹ́ ká fi tẹ̀gàn kúrò, ọmọ yẹn rórin ẹ kọ. Ó wá ń rọ àwọn ọ̀dọ́ eléyìí tó kù láti ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ wípé wọ́n ní láti fún ẹ̀mí Olúwa láàyè nínú ohun gbogbo tí wọ́n bá ń ṣe, pàápàá nínú iṣẹ́ orin ẹ̀mí. Bí Tolúwaṣẹ pẹ̀lú ti rí fọ́nrán fídíò èyí tí gbajúgbajà akọrin ẹ̀mí Bùnmi Akínàánú Omijé Ojú Mi ṣe fún un. Òun ló tì í sórí ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ arábìnrin náà tó sì ń sọ fún àwọn ènìyàn wípé ẹ̀kúnrẹ́rẹ́ orin ọ̀hún ti wà káàkiri orí gbogbo orí ìtàkùn ayélujára. Ẹ wo díẹ̀ nínú orin náà. Olúwa lọ́run àwọn bàbá wa, bàbá mi, Ọlọ́run Ábúráhámù, Ọlọ́run Ísákì, alágbára Jákọ́bù. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà, di àsìkò yìí ọ̀rọ̀ ìkíni sì ń lọ sọ́dọ̀ tọkọtaya Helen àti Olufemi fún àṣeyọrí ìgbéyàwó wọn èyí tó wáyé ní kòpẹ́kòpẹ́ yìí. Àwọn akọrin tọkọtaya olórin àti ọba BT Davis pẹ̀lú darapọ̀ pẹ̀lú àwọn ogunlọ́gọ̀ àwọn ènìyàn láti kí wọn wípé wọ́n kú oríire ti ìgbéyàwó èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe. Ìgbéyàwó náà jẹ́ èyí tí ó gbé àṣà oge ṣíṣe ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire lárugẹ, pàápàá bí àwọn ọ̀rẹ́ ọkọ àti ìyàwó ti fi aṣọ ẹbí wọn dára lọ́nà ọ̀tọ̀ tí ọkọ àti ìyàwó sì lékenkà pẹ̀lú. Nínú èyí tí ọ̀pọ̀lọpọ̀ àdúrà sì ń lọ sọ́dọ̀ ọkọ àti ìyàwó wípé ẹ̀yin ìyàwó kò ní mọ ẹni, wọ́n sì bára wọn dọjú alẹ́ kọrin kése. Ẹ wo díẹ̀ nínú ẹ̀. Dollar for my hand, diamond for my wrist, Prada on my feet, steady rocking Louis V. Every time I pull up in my G's, oh my God, we don't shanty down.
ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún gbajúgbajà akọrin Portable Ọlálọ́mí The Nation òun ló ti gba visa ìwé àṣẹ ìwọ̀lú Canada láti ṣiṣẹ́ fún ọdún 10. Portable ló fi èyí sórí ìtàkùn ayélujára rẹ̀ léyìí tó sì ń ru ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sókè láti kí i kú oríire tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń pariwo Grace oore ọ̀fẹ́ ṣá ni arákùnrin yìí rí gbà. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin nígbẹ̀yìngbẹ́yìn ìlúmọ̀ọ́ká ẹni olúwa tí ó jẹ́ ọ̀rẹ́kùnrin Priscilla Àjọkẹ́ Òjó tí í ṣe ọmọ gbajúgbajà Ìyábọ̀ Òjó òun ló ti fọhùn jáde o láti kí ọ̀rẹ́ rẹ̀ Priscilla kú oríire ọjọ́ ìbí àfẹ́sọ́nà ọkọ rẹ̀ Juma Jux tí í ṣe ọmọ orílẹ̀-èdè Tanzania. Bí a kò bá gbàgbé wípé ní ọjọ́ mélòó kan sẹ́yìn ní Priscilla ṣe ohun ìyàlẹ́nu fún ọkùnrin náà bẹ̀rẹ̀ láti pápákọ̀ òfurufú orílẹ̀-èdè Nàìjíríà dé inú ilé àti ibi tí wọ́n wọ̀ sí, èyí tí ó ru ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sókè láti máa béèrè wípé ta lọkùnrin yìí gan-an. Ní báyìí ọ̀rẹ́kùnrin Priscilla ìyẹn ẹni olúwa ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti fọhùn jáde wípé òun kò rí Priscilla nínú agbámifẹ́ èyí tó ní agbára tó èyí tóun rí lórí ìtàkùn ayélujára òun yìí. Ó sì ń gbàdúrà fún Juma Jux àti Priscilla wípé àwọn méjèèjì yóò bára wọn kalẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń tẹ̀ sójú ẹ̀ lórí ìtàkùn ayélujára lórí ọ̀rọ̀ ọkùnrin náà. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká òṣèré sinimá Adéníyì Johnson ló ti ń fi ìkọminú rẹ̀ hàn lórí ayélujára látàrí ọ̀rọ̀ àwòrán rẹ̀ èyí tí ẹgbẹ́ Afrimec fi sórí ìtàkùn ayélujára láti jẹ́ kí ó di mímọ̀ fún àwọn ènìyàn wípé àwọn ti dá Adéníyì Johnson dúró di ọjọ́ míì ọjọ́ ire nínú ẹgbẹ́ wọn. Adéníyì Johnson ló ti wá fohùn jáde lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé ìbànújẹ́ ọkàn ńlá ló jẹ́ fún òun lórí ohun tí ẹgbẹ́ ọlọ́lá ni Afrimec ṣe pẹ̀lú ọ̀rọ̀ wípé òun kò ga ju àṣẹ ẹgbẹ́ lọ òun sì ti gba ohun gbogbo tí wọ́n bá ṣe ṣùgbọ́n ìgbésẹ̀ ẹgbẹ́ náà lè mú ìpalára tó lọ́rìn wá fún òun ju ire tó ń bẹ nídìí rẹ̀ lọ pẹ̀lú ọ̀rọ̀ ìkíni sí àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n ń ṣe àtìlẹ́yìn fún tí wọn kò sì padà lẹ́yìn rẹ̀ wípé òun kò ga ju ẹgbẹ́ lọ àṣẹ ẹgbẹ́ ni nítorí náà ó ní láti tẹ̀ síwájú. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́ àti òṣèré Nwaogu Udochukwu òun ló ti fọhùn jáde lórí ìtàkùn ayélujára rẹ̀ nípa lílo fọ́nrán fídíò kan láti ṣe àlàyé ohun tí ojú rẹ̀ máa ń rí gẹ́gẹ́ bí àkàndá ènìyàn tí ó kúrú pàápàá ní àwọn ilé ìfowópamọ́. Ó ṣe àlàyé wípé ọ̀pọ̀ ìgbà ni òun máa ń nílò láti pe àwọn ènìyàn kí wọ́n lè sọ fún òṣìṣẹ́ tí yóò dáhùn lóhùn wípé òun ń bẹ níwájú rẹ̀ nítorí wípé orí òun kò tókè. Ó ń sọ eléyìí lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé òun kò lè pa á mọ́ra mọ́ kí àwọn ènìyàn wo díẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ohun tí ojú òun máa ń rí nígbà tí òun bá lọ sí ilé ìfowópamọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà òun ni òun máa ń fi kọminú òun hàn sí àwọn òṣìṣẹ́ yìí. Nítorí náà ó rọ àwọn ilé-iṣẹ́ àti àwọn ilé ìfowópamọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà láti wá wọ̀rọ̀ kan fi ṣàdá wá ohun kan ṣe lórí bí wọ́n ti lè máa ṣe àwọn tí yóò máa ran àwọn tí wọ́n jẹ́ àkàndá lọ́wọ́ kí àwọn pẹ̀lú náà lè bá àwọn ènìyàn tí wọ́n ga dọ́gba ní ilé ìfowópamọ́ náà. Ẹ wo díẹ̀ nínú fọ́nrán fídíò rẹ̀. And this is how I get my results sometimes. And this is just me calling out on the bank authorities. I mean, can they help us do something about this? Not by force, so I just beg with the beg. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní òye ti fojú hàn gbangba wípé sinimá ti Olúwa nílẹ̀ èyí tí àgbà òṣèré Babawande ṣe ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn yóò di wíwò ní orí ìtàgé ní ọjọ́ 4 oṣù kẹwàá ọdún tí a wà yìí ní ìlú Èkó. Ọ̀rọ̀ yìí ló jẹyọ lórí ìtàkùn ayélujára Babawande olórí Olúwakẹ́mi Ìyàndá Ìyá Múfú àti Aisha Lawal láti jẹ́ kí àwọn ènìyàn mọ̀ wípé àwọn náà yóò kópa nínú eré orí ìtàgé ti Olúwa nílẹ̀. Babawande ṣe àlàyé wípé eré orí ìtàgé jẹ́ eléyìí tí ó lọ́rìn púpọ̀ tó sì jẹ́ orísun eré sinimá gbogbo nítorí náà ni àwọn ṣe ní láti gbé sinimá ti Olúwa nílẹ̀ padà wá sórí ìtàgé kí àwọn ènìyàn lè láǹfààní láti wo sinimá náà ní ọ̀nà mìíràn tí í ṣe àrà ọ̀tọ̀. Ẹ gbọ́ díẹ̀ lẹ́nu àwọn òṣèré. Wọ́n ń ṣe fíìmù wọ́n ń ṣe stéèjì ọ̀dọ̀ wa ń bì ní stéèjì ti kú òun ó gbìyànjú àti gbé dìde. Ó jẹ́ nǹkan tí inú mi dùn, ó jẹ́ nǹkan ìwúrí fún mi wípé èmi náà máa kópa lára àwọn tí wọ́n máa sọ eré Tolúwa nílẹ̀ di eré ìtàgé tí gbogbo yín dẹ̀ máa nífẹ̀ẹ́ sí tẹ̀ máa gbádùn. Tolúwa nílẹ̀ ikọ̀ tí àwa kan wò láti bàtà wáyé kéré ní àgbà pé wọ́n pè mí pé kí n kópa níbẹ̀ yẹn. I think it's a big deal for me anyway. Kò ní jù báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n kí a máa rántí wípé àṣà wa èdè wa ìṣe wa ó ní orísun wa o. Ẹ má ṣe jẹ́ kí a gbàgbé àṣà wa tàbí èdè wa níbikíbi tí a bá bá ara wa nítorí wípé odò tó bá gbàgbé orísun rẹ̀ gbígbẹ ni yóò gbẹ. Àjù wá ṣe Ṣògo Rẹ́nikejì Abíọ́nà lórúkọ tèmi ó dàbọ̀.